arákùnrin kan mà ló tún ṣe bẹ́ẹ̀ o tí ó tún sọ̀kò ọ̀rọ̀ ńlá tó lágbára ránṣẹ́ sí Sheikh Onikijipa àti Pastor Adeboye nípa bó ṣe máa ń ṣe wàásù ní gbogbo ìgbà nípa wípé àwọn kan ni ó wọná àwọn kan ni ó wọ ìjọba ọ̀run rere. Keep on praying for yourself that you too will finish well. Arákùnrin gbogbo ọ̀rọ̀ tó kàn tiẹ̀ sọ ó ní kò fẹ́ fi taratara yé èmi nítorí ó tiẹ̀ fi tẹ̀sìn kankan ṣe ó fi ọ̀rọ̀ ó ṣe òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo lé lójú ni àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ló kó papọ̀ ìyẹn ẹ̀sìn mùsùlùmí kìrìsìtẹ́nìtì àti tàbáláyé ṣe ló fi òkú ọ̀rọ̀ tó lágbára ránṣẹ́ sí gbogbo àwọn adarí nínú ìjọ mẹ́tẹ̀ẹ̀ta ó ní kó fi kálukú lẹ̀kan jẹ́ kí kálukú ó ṣe ohun tó bá ti wù ú lórílẹ̀ ayé ẹni tó bá wù kó ṣiṣẹ́ rẹ̀ ẹni tó bá wù kó ṣiṣẹ́ ẹ̀bi kó ṣàjẹ́ kí kálukú kó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni eléyìí mà tún lè kókó kẹ ẹ̀yin èèyàn àfi sùúrù ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀‐èdè yìí Ọlọ́run nìkan ló máa mọ ohun tí ó máa dálẹ̀ Ọlọ́run nìkan ló sì lè kó wa yọ lórí ọ̀rọ̀ wípé ẹ̀sìn kan ló dáa ẹ̀sìn kan ni ò dáa ẹ kú ti mọ̀ wípé lórí ìkànnì Digi Naija Television bí n bá ṣe rí ni mo ṣe máa ń gbé wá fẹ̀yìn èèyàn wa ní gbogbo ìgbà bí mo ṣe tún rélé òní mo ti ṣe mú wá fún yín àfi kẹ̀sì ti jẹ́ àjọ farabalẹ̀ ká tún jọ wo fọ́nrán eléyìí o kẹ̀sì máa bá mi fi èrò tìyín nípa gbogbo ohun tárákùnrin yìí sọ ẹ máa bá mi sọ sí comment section bó bá ṣe rí lára tìyín bí màá ṣe wá máa play fídíò yẹn ẹ má gbàgbé ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí tẹ́yin bá ṣe ń wò mí fún ìgbà àkọ́kọ́ ẹ sì má gbàgbé láti máa bá mi like fídíò yìí ẹ fèrò yín nípa tí mo mú wá lọ́tẹ̀ ẹ máa sọ sí comment section kẹ́sì máa bá mi share fọ́nrán yìí kó máa lọ sí gbogbo orí ayélujára o láì wá gbà wá lákòókò pọ̀ jù ẹ jẹ́ n play fídíò yẹn káàjọ gbọ́n tó sọ kẹ́sì máa bá mi fìdáhùn yín sí comment. ká nífẹ̀ẹ́ ara wa káàrin wo ogun kò tẹ́ Ọlọ́run lọ́rùn káàrin wo ó tòrò kò tẹ́ Ọlọ́run lọ́rùn kí lọ́lọ́run ó fi ṣèrànwọ́ wòmí tó bá fẹ́ wọná ẹja gbọ̀ràn bó bá sì fẹ́ wọ ìjọba ọ̀run mọ́kàn fa ẹlòmíì wọnú nǹkan tó bá wù wọ́ láti fẹ́ wọ̀ àwọn mùsùlùmí àwọn ṣe tí wọn ọ̀rọ̀ tí mo sọ yìí náà ni mùsùlùmí máa sọ ṣùgbọ́n wọn á kọ̀ yí ohun padà ni just like bí àwọn fake Christianity line kan tó jẹ́ pé tó bá ti ń ṣe kí ni wọ́n máa yí ohun padà èmi àlóore kí ló ṣe ọlọ́run tó yí ohun padà kàrámọ̀ dẹmọ ẹ̀rọ tó o bá ti fẹ́ wọ iná I'm telling you today wọ iná tó o bá dẹ̀ fẹ́ wọ ìjọba ọ̀run kò sí láì fi ń bẹ̀ ẹ má dẹ́rù kankan bẹ ẹnikẹ́ni mọ́ ṣùgbọ́n má mú ẹlòmíì wọnú nǹkan tó bá wù ọ́ tí wọ́n bá fẹ́ wọ náà má mú ẹlòmíì wọ bẹ̀ ayé máa parẹ́ ayé kankan ò lè parẹ́ lọ wọnú ìwé Luke lọ farabalẹ̀ tó dáadáa mo fẹ́ kọ́ ọ̀ka bẹ́ẹ̀ ló ṣe ní kí n sọ fún ọ pé lọ wọnú ìwé Luke báyé bá máa parẹ́ ìwọ kọ́ lọ́ọ́ sọ pé káyé ó parẹ́ ẹni bá sì ti ń kú báyìí ayé tiẹ̀ ti parẹ́ nù ìjọba ọ̀run tiẹ̀ dé nìyẹn àbí ọ̀run àpáàdì tiẹ̀ ti dé nìyẹn tó o bá fẹ́ wọná mọ́ fa ẹlòmíì wọ̀ ìwọ àwọn mùsùlùmí á change ohun ní gbogbo tí mo sọ lára ẹ gbọ́ ohun tí mo ń sọ fún yín ẹni bá fẹ́ wọ náà yọ wọ náà ẹ̀dá tó bá sì fẹ́ wọ ọ̀run àpáàdì yọ wọ ọ̀run àpáàdì àtayé rere àti tí ò rere ọwọ́ Ọlọ́run bá ní ti wà láà gbogbo ohun tájọ́ ń wí nìyẹn èwo ni dẹ́mọ̀ we are doing the same preaching what are we saying here Muslim preaching are not better than Christian preaching why Christian preaching are not better than traditional we are all doing the same thing if traditional bá bẹ́ẹ̀ sọ ti ẹ gbọ́ nígbà tí ẹ gbọ́ ni ọ ṣàyèrè bẹ́ẹ̀ sì wù yẹn kó ṣàyèrè àti rere àti bí gbogbo ẹ̀ ló lẹ́sàn-án orí. So what are we talking about? Psychologically and dara wa láàmú ni we want to do it better than this one want to do it better than that one we are only deceiving ourselves. Criticisms nífi ara wa à ń jẹra wa lẹ́sẹ̀ mùsùlùmí ò fẹ́ rí kìrìsẹ́nì ò fẹ́ rí babaláwo we are all evil anywhere tẹ́yìn blogger bá lè bá mi share ohun mi díẹ̀ máa share rẹ̀ we are all evil so má present ẹni má jẹ́ kí anybody má present anything fún yín ìwọ tó fẹ́ gbàwẹ̀ o dénú ṣọ́ọ̀ṣì o pòyìpò yóò lára ẹ mọ́lẹ̀ òkè mi yé ṣe kíní kan òkè mi rọ́wọ́ o fẹ́ gbàwẹ̀ ń jẹ́ o fẹ́ gbàwẹ̀ tó bá fẹ́ gbàwẹ̀ ò tí ìpọ́jọ́ kẹta ohun ẹ ti sáré lọ gbogbo wọ̀nyí ọ̀nà àti parọ́ ṣe kíní ní gbogbo ẹ kúrò lórí ẹ mùsùlùmí kan ní. àyìnlá ní yọ̀ǹdàrà gbogbo rẹ̀ pátápátá dẹ̀mọ́ ni
ẹ má jẹ́ ká fi kankan bora wa lójú. Gbogbo wa pátápátá irúgbìn Ọlọ́run ni wá, méjèèjì lórí ọ̀fẹ́ dẹ̀ ṣí sílẹ̀. Èmi ò tí ì gbọ́ bì kan rí tí wọ́n sọ pé méjèèjì orí ọ̀fẹ́ ò sí fún. Tó o bá fẹ́ wọná my friend. Tèmi tí mò ń bá ẹ sọ ni pé má fa ẹlòmíì wọ inú iná tó o bá fẹ́ wọ̀. Tó bá jẹ́ pé iná lo shoes, máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe lọ́kọ, máa ṣe lọ́nà tí wàá fi wọ iná yẹn. Tó bá lè jẹ́ ìjọba ọ̀run ló wù ẹ́, gbogbo tó bá fẹ́ ṣe máa ṣe lọ́nà tí wàá fi wọ ìjọba Ọlọ́run. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo mọ̀ pé ọlọ́pọlọ lóye ló pọ̀ jù láàrin yín, and I'm sure that at least 1,000 people ẹ máa ṣíyà ohun yìí, because ó ní ipa tó máa kó nínú ayé àwọn ọmọ ènìyàn. Àwọn ìjọba tẹ́ ẹ fi síbẹ̀, wọ́n ṣe bí èèyàn, wọ́n dé òkè tán, wọ́n dé àlùjọ̀nù, ẹ fi wọ́n sílẹ̀. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n náà ṣe ń ṣe yẹn. Ìwọ ni kó ṣe ọ̀nà tiẹ̀ lọ́nà tó wù wọ́n náà. Ohun tó bá ti wù ọ́ ṣe, ìwọ ṣe. Ẹ má dẹ́rù ọ̀rọ̀ àpáàdé àtijọba ọ̀run bọ anybody mọ́. Tèmi kàn ní pé má fa ẹlòmíì wọnú nǹkan tó bá ti wù ẹ́ láti ṣe. Àìmọye ọmọ àlè tí ń bẹnu ayé lénìí, a sì ń gbàdúrà ọmọ ọkọ fún wọn. Àìmọye ọmọ ọkọ tá à ń pè lọ́mọ àlè. Ẹ wò ó, wọ́n bẹ gbogbo ẹni tí bá ń gbọ́ mi lónìí. Don't beg anybody láti wọ ìjọba Ọlọ́run, yálà in Muslim line, Christian line, traditional. Ẹ má bẹ ẹnikẹ́ni láti wọ ìjọba Ọlọ́run. Ọlọ́run tó dá mọ̀ nǹkan tó ṣe dá síbẹ̀. Ọlọ́run dẹ̀ ń gbádùn gbogbo wa bá ṣe jọ ń ṣe. Ó sin Ọlọ́run, ó play on ìjọba Ọlọ́run pattern. Kò sọ pé kọ́lọ́run ó kò ní pàtàyè rẹ̀, kò ní kó kìkì àtọ́lá rẹ̀ ó reduce, kò dẹ̀ ní kó pọ̀ ju bó ṣe wà lọ. Ó dẹ̀ dúró ní ìláyìn yẹn, kò ní kó reduce, kò ní kó pọ̀ ju bó ṣe wà lọ. Gbogbo nǹkan náà ṣe, gbogbo yín pátápátá, bẹ́ẹ̀ bá dé church, bẹ́ẹ̀ bá dé mosque, ìgbà tẹ́ bá lè fẹ́ gbàdúrà, ìjẹ́ ti gbàdúrà fún Ọlọ́run rí. Ọlọ́run ayé rẹ̀ ó dàbí tọwọ́, ọkàn rẹ̀ ó balẹ̀ o. Tẹ́ bá débẹ̀ ní ara yín lẹ́ ń gbàdúrà fún náà. Why you stop yourself? I'm out of here, God bless you. Ẹ̀yin èèyàn wa, kí lè rántí yín lórí gbogbo ohun tí arákùnrin yìí sọ kalẹ̀? Ẹ máa bá mi sọ sí comment section o. Bó tiẹ̀ ṣe wípé àwọn òótọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kan wà nínú ọ̀rọ̀ tó sọ kalẹ̀, àmọ́ àwọn ọ̀rọ̀ eléyìí kò wá dàbí nǹkan létí. Ṣé kò fẹ́ máa rùn létí bákanbákan? Ọ̀rọ̀ yìí rùn létí o. Bóòlù yóò ṣe máa sọ wípé kíyàn gbàdúrà fọ́lọ́run. Ó lágbára, oríṣiríṣi láṣà máa rí. Ojúmọ́ kan àrà kan ní lórí ọwọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, oríṣiríṣi eléyìí tún gbẹ̀nù tán. Ẹ̀yin èèyàn, ṣé ẹ tún jẹ́ àjọ wo comment section fídíò máa yìí ká tún jọ ka comment díẹ̀ ń bẹ̀. Imam ọ̀rọ̀ Mikael ó ní pray for yourself now, or is your prayer compulsory for people, or where does it written that until you pray for person he or she will not be blessed? Òpùrọ́. Ó ga o. Ẹnìkan rèé Ọlálékan Hasan ó ní kí ni gbogbo wèrè yìí gan? Muslim and Christian, if you want to enter hell or heaven, enter on your own. Don't disturb anybody. I love this man. Stop disturbing people. Let everybody practice what he or she likes. Ẹ gbọ́, ẹyẹ èèyàn, ṣé ọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀? Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé bó ṣe yẹ kó rí rí yẹn? Ẹ máa sọ sí comment section. Ẹnìkan náà tún rèé Aminu Tajudeen ó ní religion is a choice. Let everyone practice whatever they believe. Ìwà lẹ̀sìn. Very simple. This person is very sincere. Very simple as it is. Ìwà lẹ̀sìn kíkálukú mójútó wà ní kókó. Yálà ó ṣe Kristẹni ni o, ó ṣe Mùsùlùmí ni o, ìwà ẹ̀ ṣì ní kókó. Ẹnìkan náà tún rèé Saheed Usman ó ní thanks, you are right, we are all one, we need love but we do everything because of money. Let us see ourselves as one. Thanks. It's as simple as that. Tá a bá ti ní ìwà ìfẹ́, tá a bá ti nífẹ̀ẹ́ ara wa lọ́kàn, tá a sì mójútó wà wá, ẹ̀sìn wa ti pé náà nìyẹn. Àmọ́ ẹ̀sìn láìsí wà, láìsí ìfẹ́, bí ẹni wípé èèyàn kàn fàkókò ẹ̀ ṣòfò náà ni. Ẹ̀yin èèyàn wa, gbogbo bọ́rọ̀ ń bá ṣe wá rí lọ́kàn tiyín, ẹ máa bá mi sọ sí comment section káàjọ máa tàkùrọ̀sọ. Ẹ má gbàgbé tẹ́yin ò bá ti subscribe tẹ́lẹ̀, ẹ bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ fi ìròyìn sí comment, kẹ́sì máa bá mi share fọ́nrán yìí kó máa lọ sí gbogbo orí ayélujára. Ire kàbìtì.